eléyìí ó mà tún gbẹnu tán o, afẹ́fẹ́ mà ti fẹ́ o, àti rí fùrọ̀ adìrẹ. Bẹ́ẹ̀ náà ni gbogbo rẹ̀ sì ti di iṣu àtàyàn ọ̀yàn, kódà kò tiẹ̀ ṣe é fẹnu sọ rárá. Ẹ̀gbọ́n kí làṣírí tó wà láàrin Múyìwá Adémọ́lá àti Kenny George? Àṣírí tó wà láàrin Múyìwá Adémọ́lá àti Kenny George ó mà ti tú síta báyìí o. Bí a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, ẹ wá gbọ́ o, ẹ rọra bá mi fìdílé nǹkan o, kí n máa yànnàná rẹ̀ fún yín, kí n sì máa gbé sí yín létí. Gẹ́gẹ́ bí mo wá ṣe mọ̀ wípé Múyìwá Adémọ́lá ó jẹ́ ọ̀kan lára gbajúgbajà ìràwọ̀ òṣèrékùnrin wa, ẹni tí a mọ̀ dáadáa bí ẹni mọ̀ owó, tí a sì mọ̀ sí authentic. Bẹ́ẹ̀ náà gọ̀lẹ́ Kenny George òun náà jẹ́ ọ̀kan lára àwọn òṣèrébìnrin ilẹ̀ wa tí ó jẹ́ akínkanjú, sì jẹ́ obìnrin takuntakun, ẹni tí ò tiẹ̀ ṣe fọwọ́rọ́ sẹ́yìn rá nínú agbo òṣèré. Ètí àbá wá sọ̀rọ̀ nípa ẹni tó jẹ́ àpẹẹrẹ ìwà rere fún àwọn ènìyàn, ìyẹn tí àwọn olóyìnbó ń pè ní good role model. Múyìwá Adémọ́lá ó jẹ́ ọ̀kan lára wọn o. Ṣètì àbá tún wá ń sọ̀rọ̀ nípa arẹwà òṣèrébìnrin akínkanjú, ẹni tó jáfáfá, tí ó sì jẹ́ ọ̀mọ̀wé nínú agbo òṣèré. Kenny George ó jẹ́ ọ̀kan lára wọn, tí ó sì jẹ́ pé Kenny George tá à ń sọ yìí gan, ó jẹ́ akínkanjú obìnrin gẹ́gẹ́ bí mo ti sọ tẹ́lẹ̀, tí ó sì jẹ́ pé kò tiẹ̀ ṣe é fọwọ́rọ́ sẹ́yìn rá nínú agbo òṣèré. Tó jẹ́ pé tí Kenny George bá ń ṣeré gan, ó máa ń wà very active, tó sì jẹ́ pé eré rẹ̀ gan tó bá ṣe tàbí tó bá gbé jáde kò kí ń sí àṣàdànù nínú rẹ̀, bẹ́ẹ̀ ni ó máa ń ní ìtumọ̀ gidi létí àwọn ènìyàn. Ètí àbá tún wá ń sọ̀rọ̀ nípa ẹni tó ní action bákan náà nínú eré, Kenny George òun náà máa jẹ́ ọ̀kan lára wọn. Bẹ́ẹ̀ náà ni tí a bá ń sọ nípa ni tó máa ń fi akọ sí eré tó bá ṣe, Múyìwá Adémọ́lá ó jẹ́ ọ̀kan lára wọn, tó sì jẹ́ pé eré tàbí iṣẹ́ tí ó bá ṣe, ìyẹn eré tí ó bá gbé jáde, ó máa ń ní ìtumọ̀, tó sì jẹ́ pé kò sí ọ̀kankan lára eré tí ó bá ṣe tí kò kí ń ní ìtumọ̀ létí àwọn ènìyàn. Lẹ́yìn náà la ṣe wá rí o tí àwọn ènìyàn kọ long write up láti fi sọ àṣírí tó wà láàrin àwọn méjèèjì, ìyẹn Múyìwá Adémọ́lá àti Kenny George. Ṣé àwọn ènìyàn wọn ò kúkú ní rí kan mọ́ wí? Bẹ́ẹ̀ náà la wá rí o tí àwọn ènìyàn àti àwọn olólùfẹ́ wọn àti àwọn òṣèré akẹgbẹ́ wọn nínú agbo òṣèré, bẹ́ẹ̀ náà la rí tí gbogbo wọn kọ síbi abala àríwísí lẹ́yìn ìgbà tí a rí tí wọ́n gbé long write up kan sórí ẹ̀rọ ayélujára. Bẹ́ẹ̀ náà ni gbogbo wọn máa ń kọ lóríṣiríṣi o sí abala àríwísí. Bẹ́ẹ̀ náà la rí o tí wọ́n tú su désàlẹ̀ kòkó. Ọ̀rọ̀ yìí ó mà gbẹnu tán o, bá a ṣe rí nìyẹn o, tí Kenny George tó gbé emotional write up kan tí ó kọ síta nípa Múyìwá Adémọ́lá láti fi túṣu désàlẹ̀ kòkò nípa Múyìwá Adémọ́lá. Lábẹ́rẹ̀ náà la rí tí ó kọ, tí ó bẹ̀rẹ̀ sí ní béèrè ìbéèrè lọ́wọ́ ara rẹ̀, bẹ́ẹ̀ náà ló ń dára rẹ̀ lóhùn tó kọ pé tá gan náà ni ó mú Kenny George wọnú agbo òṣèré, ìyẹn iṣẹ́ tíátà, tá gan náà ni ó kọ́ òun ní iṣẹ́ tíátà. Bákan náà ló dára rẹ̀ lóhùn tó nítọ̀ Múyìwá Adémọ́lá òun náà gangan ni ó mú òun wọnú agbo òṣèré. Kódà ohun tí ó kọ nípa Múyìwá Adémọ́lá kò tiẹ̀ ṣe é fẹnu sọ rárá o, tí ó sì jẹ́ àwọn nǹkan ìwúrí òun náà ni ó kọ nípa Múyìwá Adémọ́lá, tí ó sọ pé Múyìwá Adémọ́lá ó ní òun gan náà ni ó jẹ́ ẹni àkọ́kọ́ tí ó kọ́kọ́ pín iṣẹ́ òun káàkiri, tí ó sì jẹ́ pé òun náà tún ni ẹni àkọ́kọ́ tí ó kọ́kọ́ wá sí United Kingdom láti wá patronize òun. Ṣé kí n wá mọ́ tàn yín, ó sọ̀rọ̀ ilẹ̀kùn o. Bẹ́ẹ̀ náà ló bẹ̀rẹ̀ sí ní mú ọ̀rọ̀ náà lẹ́sẹsẹ. Ọ̀rọ̀ yìí náà ló sọ tí ó fi ń fi ẹ̀mí ìmoore hàn sí Múyìwá Adémọ́lá. Náà la rí tí ó sọ pé òun gangan náà ni alátìlẹ́yìn òun, ìyẹn Múyìwá Adémọ́lá. Ó ní òun gangan náà ni igi lẹ́yìn ọgbà òun. Ló bá tún sọ pé ó ní Múyìwá Adémọ́lá tí à ń sọ yìí o, ó ní níṣe ni ó máa ń gba òun nímọ̀ràn. Ó wá tún jẹ́ kó yé wa wípé yàtọ̀ sí wípé ó la ọ̀nà fún òun, ó ní Múyìwá Adémọ́lá gangan, ó ní gangan náà nìgí lẹ́yìn ọgbà òun. Ó ní ó tún máa ń fọwọ́sowọ́pọ̀ tí ó sì máa ń ti òun lẹ́yìn tí òun bá fẹ́ ṣeré tàbí tí òun bá fẹ́ gbé eré jáde. Ó ní ẹ lè má jọ rí òun àti ẹ̀ papọ̀, ó ní ṣùgbọ́n iṣẹ́ takuntakun àti iṣẹ́ ribiri ló máa ń kó nínú iṣẹ́ tí òun bá ṣe. Tẹ̀tún wá jẹ́ kó yé wa wípé gbogbo ẹnu gan báyìí ó ní òun fi sọ wípé ọ̀gá òun gan ni Múyìwá Adémọ́lá jẹ́. Ó ní yàtọ̀ sí wípé ó tiẹ̀ tún wá jẹ́ ọ̀gá òun gan, ó ní ó tún jẹ́ ẹni àwòkọ́ṣe fún òun, ìyẹn tí àwọn olóyìnbó ń pè ní role model.
náà ni àṣírí o tí ó bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ Múyìwá Adémọ́lá fún àtìlẹ́yìn àti iṣẹ́ takuntakun tí ó gbéṣe nínú ayé òun o. Bẹ́ẹ̀ náà ni àwárí tí àwọn akẹgbẹ́ rẹ̀ nínú agbo òṣèré tí gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní kọ sábàlá àríwísí. Ibẹ̀ náà láti rí Kọ́láwọlé Ajéyẹmí, Làtífù Adédìméjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní kí Múyìwá Adémọ́lá tí wọ́n bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ rẹ̀. tó bí òṣèrébìnrin wa tí à ń sọ yìí ìyẹn Kenny George bó ṣe wá kọ sórí ẹ̀rọ ayélujára òun náà làwa rí o tí Múyìwá Adémọ́lá òun náà bá kọ padà sí o tí ó bẹ̀rẹ̀ sí ní dá lóhùn tó bẹ̀rẹ̀ sí ní kì í ní mẹ́sàn-án mẹ́wàá bẹ́ẹ̀ náà ló ń kì í lórí kì í bèjì bẹ́ẹ̀ náà la rí i tí ó ń sọ Múyìwá Adémọ́lá tí ó sọ pé inú òun dùn gidigidi o wípé ọ̀rọ̀ tó sọ yìí gan ó ní ó wọ́ sí àyà òun ó sì dúpẹ́ lọ́wọ́ òṣèrébìnrin tí à ń sọ yìí ìyẹn Kenny George fún emotional write-up tí ó kọ sí òun ó sì tún dúpẹ́ fún ọ̀rọ̀ ìdúpẹ́ tí ó sọ eléyìí náà ni àrí tí Kenny George tí ó kọ sórí ẹ̀rọ ayélujára nípa Múyìwá Adémọ́lá ó náà la ní ká mú wá fún ẹ̀yin olólùfẹ́ wa ká gbé sétí ẹ̀yin olólùfẹ́ wa nílé a wà ní rí jù báyìí lọ lónìí o ẹ má wàá jẹ́ kí n tàn yín kò sí ní téèyàn ṣe láyé tó gbé ẹ mọ́ sí gbàgbé láti láìkí fọ́nrán tí ẹ̀ ń wò yìí o kí ẹ sì tẹ̀lé ìkànnì wa bákan náà ire o.